olóyè Sunday Igboho iṣẹ́ tó gbé dání gan kò yé wọn tó bá jẹ́ pé ó yé wọn ni òkú lè kọjú ìjà sí o. lẹ́yìn àwọn kan tá a fẹ́ sọ ó jẹ́ àwọn kan tó ṣe pàtàkì most especially àwọn kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Our point of discussion ohun tá a fẹ́ pẹ̀kẹ́lù lẹ́ni ó dá lórí àwọn ọmọ tí wọ́n jí gbé lákọ̀ọ́kọ́. Nǹkan mẹ́ta la kọ́kọ́ fẹ́ pẹ̀kẹ́lù tó jẹ́ pé ohun tí a gbọ́dọ̀ mẹ́nubà ní orílẹ̀-èdè Nàìjíríà. Nǹkan àkọ́kọ́ ni nípa ti ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Latest update nípa àwọn ni wípé ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ológun ọ̀kan lára àwọn ọ̀gá wọn ti jáde wọ́n ti sọ dímọ̀ pé iṣẹ́ ṣì ń lọ lọ́wọ́lọ́wọ́ láti rí pé wọ́n dóòlà àwọn akẹ́kọ̀ọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ fún wa. Bẹ́ẹ̀ náà ni a gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò sùn wọn ò wò láti rí pé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n padà láyọ̀ àti àlàáfíà. Ìgbàgbọ́ wa náà dẹ̀ rí pé nínú ọ̀sẹ̀ tuntun yìí kó tó jálẹ̀ èsì ayọ̀ ni etí wa yóò gbọ́ lórí àwọn yẹn. Nǹkan àkọ́kọ́ mẹ́nubà nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì òun ni ọ̀rọ̀ tó jẹ́ wípé ó kọ́gun sí ọ̀dọ̀ ẹnìkan tó jẹ́ ajìjàgbara olóyè Sunday Adéyẹmọ àti ẹni tí ń ṣe ẹ jẹ́ kí n try láti gbé picture yẹn sí background ká tó wá tẹ̀ sí ọwọ́ iwájú dáadáa. Òun rèé nǹkan ẹlẹ́ẹ̀kejì tí a fẹ́ pẹ̀kẹ́lù òun ni ọ̀rọ̀ tó kan àwọn ẹni méjì yìí. Nǹkan kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ ohun tí ó ń kọ mí lóminú bí àwọn èèyàn ṣe ń gbé ọ̀rọ̀ àwọn ẹni méjì yìí. Èmi gbàgbọ́ wípé igi kan ò lè dágbó ṣe tábàárẹ̀ èèyàn kan tó ti ṣetán láti ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ láti bọ́ lọ́wọ́ àwọn Fúlàní láti bọ́ lọ́wọ́ àwọn agbénipa ó yẹ ká lè fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni kì í ṣe àsìkò yìí ló yẹ ká máa sọ pé èèyàn kan fẹ́ gba glory kì í ṣe àsìkò yìí ló yẹ kí a sọ wípé a máa bu ẹnu àtẹ́ lu àwọn èèyàn kan á pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ àwọn ẹni méjì yìí. Ibo lẹ́yìn tòsí kí ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì yìí ibo ló ti wọ́ wá gan-an. Nǹkan lẹ́ẹ̀kẹta tá a tún pẹ̀kẹ́ lù ní àṣálẹ́ yìí òun ló tún dá lórí ọ̀rọ̀ ẹni tí ń ṣe olórí òṣìṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ́mi Gbàjàbíàmílà àti ẹni tí ó jẹ́ adarí gbogbogbò àjọ kan ìgbìmọ̀ kan tí wọ́n fi ẹ̀sùn kanra wọ́n fi ẹ̀sùn kan Fẹ́mi Gbàjàbíàmílà kó gbowó lọ́wọ́ òun ó tún béèrè àfikún owó bẹ́ẹ̀ wọ́n dẹ̀ jáde ní iléeṣẹ́ ààrẹ wípé kò sóhun tó jọ àjọ yìí. Ìbéèrè pọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí èmi ní kọ́kọ́ ní màmá pẹ̀kẹ́lu gbogbo àwọn kan wọ̀nyí. Àlejò mi lára àlejò méjì tí wọ́n máa bá mi láǹfààní láti dá sí àwọn ọ̀rọ̀ yìí ọ̀kan lára wọn lẹ̀ ń rí lójú amóhùnmáwòrán yìí and mo ní ìgbàgbọ́ wípé àwọn náà á ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ lórí ọ̀rọ̀ yìí. Láì jẹ́ ọ̀pẹ̀ni láì fi ọ̀pá pọ̀lọpọ̀ jù ojúlé mi o èmi kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìyánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Ó yá ìjà ń bẹ̀rẹ̀ báyìí abuse ẹni tí ń ṣe àlejò mi in the person sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n àgbà alálàyé ni wọ́n. Yorùbá máa ń sọ wípé ẹnu ọlọ́fà láti ń gbọ́ muta wọ́n á bá mi pẹ̀kẹ́lù gẹ́gẹ́ bí wọ́n ṣe bó ṣe yé wọn sí wọ́n dẹ̀ bá mi tan ìmọ́lẹ̀ sí àwọn kankan lórí àwọn nǹkan mẹ́ta tá a fẹ́ pẹ̀kẹ́lù ní ìrọ̀lẹ́ òní. Láì dènà pé wọ́n máa ṣàlàyé ara wọn dáadáa torí kò sẹ́ni tó mọ̀ ọ́ lọ bí ọmọ lọ. Yorùbá máa ń sọ wípé ẹnu ọlọ́fà láti ń gbọ́ muta so màá fún wọn láàyè láti introduce ara wọn kó tó di wípé àti ọ̀pá bọ ìlú kí gbogbo ẹ̀ lè jọra wọn. Mr. Fúnmi. mo gbọ́ yín yékéyéké. ok ó yá ẹ bá mi introduce ara yín. Mo kí gbogbo àwọn èèyàn tí wọ́n gbọ́ wa káàkiri ibi tí wọ́n ti ń gbọ́ wa nílẹ̀ yà àtìlẹ́yìn òde orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ tèmi ni ambassador Fúnmi Adénúgà. Àwọn èèyàn máa pè mí ní ariwo rabut kó má bàa fẹsẹ̀ kọ. Mo kí yín pé àkú dédé àsìkò yìí. ok mo lérò wípé ẹ gbọ́ àlàyé mi lórí àwọn kan tá a fẹ́ pẹ̀kẹ́lù ní àṣálẹ́. Ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ẹ kí n kọ́kọ́ change background yìí sí àwọn ènìyàn náà ká tó lọ sí orí kókó. Now ẹ rí àwòrán tó wà lẹ́yìn mi yìí à ń bọ̀ lórí àwọn ẹni méjì torí ọ̀rọ̀ wọn ó ti ń di gbọmọgbọmọ tí a bá dẹ̀ ṣọ́ra ibi tí ọ̀rọ̀ yìí yọrí sí á dàbí pé ọ̀rọ̀ yẹn máa pín sí méjì àmàrà àwọn èèyàn kan tó ń ṣe tàwọn èèyàn kan àmàrà àwọn èèyàn kan tó ń ṣe tàwọn èèyàn kan. Mr. Fúnmi ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ nípa ti ọ̀rọ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire níbo lẹ́yìn rò wípé ọ̀rọ̀ yìí ó ti wọ́ wá tó fi yọrí sí wípé wọ́n jí àwọn wọ̀nyí gbé ẹ jẹ́ ká kọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀ ibo ló ti wọ́ wá. Ẹ ṣé gan atọ́kùn ẹ jẹ́ kí n kọ́kọ́ mú òwe yìí wá ná àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá bọ̀ wọ́n ní amúkùn ẹrù ẹwọ́ ilẹ̀ ń wò ẹwù lẹ̀. Bíbélì gan tó wá sọ̀rọ̀ kan ó ní tí ìpilẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí ni olódodo fún ma wí. Jẹ́rí ní tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire tí n bá yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń da ìbílù gọ́vnà wọ́n da ìbílù pírẹsidẹ̀ntì ìyẹn ààrẹ tó wà ń bẹ̀ yìí àti gómìnà tó wà ń bẹ̀ yìí lóòótọ́ wọ́n máa da ìbílù wọn nítorí wípé àwọn lẹni tó ń wa ọkọ̀ lọ́wọ́ yóò dàbí ọ̀rọ̀ Nàìjíríà rí ọ̀rọ̀ ètò ààbò yẹn pẹ̀lú àpẹẹrẹ yìí kí n mú kékeré wá ni wípé ọ̀nà tó fi máa da ìbílù wọn ó dàbí ẹni tó ń ṣe àgbà wa ọkọ̀ ni tí kì í ṣe dẹ́rẹ́bà kan ní wà á bóyá bí ẹ̀kan bá wà lọ́jọ́ Monday èèyàn kan wà lọ́jọ́ Tuesday èèyàn ọ̀tọ̀ ni ó wà lọ́jọ́ Wednesday bá a dẹ̀ ṣe mọ ọkọ̀ lò sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹni tó wà ọkọ̀ lọ́jọ́ Monday ọkọ̀ yìí ti ní kọ́lọ́fín kò tún ṣe èyí tó wà lọ́jọ́ Tuesday náà ní ọwọ́ mi kọ́ ló kúkú ti bàjẹ́ ẹni tí ó bá máa wà lọ́jọ́ Wednesday yóò tún ṣe ọjọ́ Wednesday wá gbé níbi tó ti ń lọ mọ́tò ìjà sínú kòtò gbágà bàbá ní ọkọ̀ yín gan dún pẹ́kẹ́pẹ́kẹ́ orí wa ti gbá nǹkan iṣẹ́ ìríran ni
yorùbá mi yé yín ṣe rí pé òun náà da ìbí lù ṣe ẹ̀ ríran ni bẹ́ẹ̀ náà lọkọ̀ yín tún kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀ tún ṣe òun náà wá sẹ́ ọwọ́ nǹkan ló ti bàjẹ́ o ọwọ́ ta ló ti wá bàjẹ́ èèyàn kan lọkọ̀ yín kọ́kọ́ bàjẹ́ lọ́wọ́ ẹ̀ tí ò tún ṣe ọ̀rọ̀ ètò ààbò nàìjíríà bó ṣe rí nìyẹn ẹ jẹ́ kí n mú wa wá sóko ìrántí olóògbé late general Sani Abacha ó sọ̀rọ̀ kan náà jẹ́ sọ́lédè òyìnbó torí yorùbá là ń sọ a máa sọ́lédè òyìnbó náà torí àwọn tó ń gbọ́ wa náà ó ní in any country tí insecurity terrorist tó bá ti lè last for good 24 hours ó ní no doubt about it ó ní ọwọ́ kan jàre olóṣèlú nínú àbí olówó ìjọba àbí àwọn alátìlẹyìn nínú ẹ wo ọ̀rọ̀ tí Abacha ti sọ tí bá ti tí máa gbórí wọlé táàtì ìmọ̀ tí ó ń jẹ́ Boko Haram ẹ wá wo ìgbà tó ṣẹlẹ̀ níbo gangan ní ètò ààbò ti mẹ́hẹ̀ níbi oló ti bẹ̀rẹ̀ ìgbà tó bẹ̀rẹ̀ ǹjẹ́ ẹni tó wà gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè lọ́dún náà lọ́hùn ṣé ó mójútó ìgbà yẹn náà ti fi iná sórí òrùlé tí àlàbọ̀hùn tó padà di ẹrù tí mú ẹlẹ́dẹ̀ tó padà wọ́gbà òun ló fi débi tó gbédé dúró yìí lóòótọ́ tá a bá ní ká tún wo òṣèlú náà ti wọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí late general Sani Abacha sọ ọ̀rọ̀ òṣèlú ti wọ̀ nítorí tí òṣèlú ò bá wọ̀ ààrẹ kan ló wà lórílẹ̀‐èdè lọ́dún náà lọ́hùn lọ́dún tó ní pé Boko Haram àbí nǹkan kan ṣẹlẹ̀ kí ni ipa olóko ìgbésẹ̀ ológbe orílẹ̀‐èdè Nàìjíríà mo ti ń gbọ́ tó máa ní pé wọ́n pe àwọn kan ní kaba who is kaba are they human being or ghost are they part of this country are they living in this country or outside this country who are those people called kaba what are their functions what are their duties ṣé wọ́n ní any positive or negative impact tí wọ́n kó tó tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọdún tá a ti kọ́kọ́ gbọ́ pé ètò ààbò àwọn kan ṣe nǹkan báyìí ọdún yẹn lè kàn ti pa wọ́n run ẹ jẹ́ ká wo nǹkan fún àpẹẹrẹ kọ́lọ́run bá wa lọ rẹ̀ mí bàbá wa former president Olúṣẹ́gun Ọbásanjọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Bayelsa wọ́n pè ní ẹni òdì àbí báwọn ṣe ń pè lórúkọ ìlú Ọlọ́run gbogbo àlọ́ wọn tí o tí bàbá Ọbásanjọ́ ní òun rán sójà iṣẹ́ lọ sí ìlú yẹn wọ́n dẹ̀ pa ó ní wàláì bó bá kú áyán òun á rí i pé wọ́n gbẹ̀mí ẹ̀ ọsọkọ orúkọ náà kógun jà wọn ìtàn ò lè parẹ́ wọn ò lè gbàgbé Ọbásanjọ́ irú ìlú yẹn bọ́n bá rí aṣọ kákí sójà lórí ìkọ́ wọ́n máa sájìnà ni nítorí pé ní wèrè bá pàyà ẹ̀ tó bá rí mẹkáníìkì kò ní dúró o irú ìlú yẹn tó bá rí aṣọ sójà lórí ìkọ́ wọ́n máa sá lọ ni bèlè ń ta sí pé sójà gangan wọ aṣọ wọbẹ̀ nínú ìtàn wa ni ẹ má fọwọ́ kan níkẹ́ni tó bá ti wọ kákí o kódà kó jẹ́ boy scout ẹ má fọwọ́ kan nítorí ìtàn máa rọra ẹ̀ ìbàjẹ́ pé irú ààrẹ bẹ́ẹ̀ ńlá rí lọ́dún tó ní pé Boko Haram nǹkan ló máa ṣàṣẹlẹ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ tí Boko Haram fi di nǹkan tó ní orúkọ who is Boko Haram what is Boko Haram what is bandit can someone give me definition of bandit who is kidnapper is there any definition for these three things tí mo mẹ́nuba níbo ló ti bẹ̀rẹ̀ ibi kan ló ṣáà ti bẹ̀rẹ̀ èèyàn kan ló ń bẹ lórí ipò lọ́dún náà lọ́hùn kí lóhun tó ṣe wọn ò rí kankan ṣe sí òun ló wá di pé iná yẹn ń tàn tó di iná nù pápá tó jẹ́ pé bàbá mójútó yóò jò kálé yóò jò ká gbogbo ọ̀nà òun ló fi débi tó wà yìí o bàbá ń da ẹ̀bi lu ààrẹ tó ń bẹ ń bẹ yìí a kàn sọ tiwa ni o n tó wà lẹ́yìn ti kọjá n tó wà bẹ̀ ṣùgbọ́n tá a bá tún ní ààrẹ tó wà bẹ́ẹ̀ náà ní ẹ̀bi lóòótọ́ ni the same governors all the governors not only Ọ̀yọ́ state governors the security vote tó ń fún wọn where is the money what are they using money in that money what are they using the money for. ìbéèrè ńlá big question. because president is the number one security officer àbí ẹni tó wà ní ipò láti pàṣẹ fún gbogbo ẹ̀ṣọ́ aláàbò pé mo fẹ́ kẹ́ ṣe nǹkan báyìí the same thing is state. kí ni gómìnà lọ́sẹ̀ ti ṣe tàbá wí lóòótọ́ tẹ́ bá máa sọ ẹni ẹ̀ ní agbára lórí sójà but barracks sójà wà nílùú yìí o kò sí ìpínlẹ̀ kan tí barracks sójà ò sí ń bẹ̀ o kódà gan bẹ́ẹ̀ bá lọ Èkó tè kó ju ẹyọ kan lọ o sójà tó wà lẹ́kọ̀ọ́ ó ju ẹyọ kan lọ bá a ṣe ní air force la ní navy bẹ́ẹ̀ náà la ní àwọn tó jẹ́ torí ilẹ̀ state kọ́kọ́ dẹ̀ máa ń ní ẹ̀jẹ̀ sọ wípé ní ìkápá láti pàṣẹ fún wọn ṣùgbọ́n tó bá jẹ́ wípé ẹ fẹ́ lò wọ́n fún ìdáàbòbò ara ti yín gómìnà máa ní ìkápá lórí wọn o ọlọ́pàá kọ́ tó wá fi di pé àwọn agbésùmọ̀mí tún sọ fún ìjọba àpapọ̀ wípé òun ti ní irinṣẹ́ tuntun òun fẹ́ tẹ̀sí ẹ̀rọ I'm ready for anything ní ìlú tó lọ́ba tó níjòyè ẹjọ́ kí lójúṣe ààrẹ ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin house of representatives máa rántí orúkọ ẹ̀ ó ní ẹ má jà àtijú ẹ má jà fọwọ́ tó ń dùn wá sábẹ́ aṣọ if we need help please let's cry out bó ṣe sọ nìyẹn ẹ jẹ́ ká pé àwọn orílẹ̀-èdè tọ́lọ́run ti gbà fún kọ́ help wa Burkina Faso president Ibrahim Traoré said it ó ní òun lè jẹ́ ìjọba lógun ó ní ṣùgbọ́n òun ṣetán láti jẹ́ kí àwọn brotherhood Africanist gbogbo all African countries kí gbogbo wà lábẹ́ ààbò tó péye ó ní òun pe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun pè wọ́n he said everything is under control are we under control are they controlling èmi rò pé irú ipò tá a wà yìí ó yẹ kí ààrẹ Bọ́lá Tinubu jíjú wípé wọ́n ní sàpàtà pàlà láàrin sí tọ́ tó bá máa ṣe kíní kan owó yẹn òye mẹ́mà bínú ẹ̀yìn tẹ́ bá ń gbọ́ wa irú ipò tá a wà yìí irú àsìkò tá a wà yìí káàrẹ̀ jíjú tó bá máa fi ẹ̀mí ẹ̀ lílẹ̀ kó ní orúkọ gidi kí ni eré sì tí gbogbo wọn fi tó ń forúkọ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ campaign Ọbáfẹ́mi Awólọ́wọ̀ bó bá jẹ́ wíwèmí lọ́báfẹ́mi Awólọ́wọ̀ ńgbà tí mo kú yẹ báyìí náà gbogbo ẹni tó bá forúkọ mi campaign àrà máa sọ́pá lórí ìdúró ni everybody want to be like Ọbáfẹ́mi Awólọ́wọ̀ they want to do this níta Awólọ́wọ̀ ṣe ọmọ Awólọ́wọ̀ ni wá ààrẹ lè díjú kókó ẹ pàṣẹ ọsọkọ orúkọ kẹlẹ́fù gbogbo ìlú báyìí ẹni tó bá kàn kó kàn nítorí wípé tá a bá tètè pẹ̀ka ìwókò láti kékeré yóò máa gbẹbọ tí ń gbẹbọ ó ti ń gbé tutù èmi o máa blame àwọn ìjọba both from federal to local government tó wà ń bẹ yìí mi ì tún ní blame wọn
torí pé kì í ṣorí wọn ló ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí gbogbo wa bá ní lọ́kàn wípé lílọ tí mo lọ yìí mo fẹ́ lọ tún ìlú mi ṣe, gbogbo tó bá máa ná mi ni máa fún, a máa pa iná àwọn agbésùmọ̀mí díẹ̀díẹ̀. By now wọn ò tó bẹ̀ kan ní agbésùmọ̀mí kan wà níbì kan mọ́, nítorí wípé bí ìjọba lè bá débẹ̀ tó pa 20% iná, táwọn dá wọn débẹ̀ tó náà pa iná ẹ̀ 20%, táwọn dá wọn débẹ̀ tó náà pa iná ẹ̀ 20%, out of 100 60% ti kúrò, àwọn 40 tó kù gan ti sá jìnà. Tá a bá nílò ìrànlọ́wọ́ ẹja pariwo àìfọwọ́ tó dun ní sábẹ́ aṣọ. Orílẹ̀-èdè Nàìjíríà láti ń fọwọ́ tó ń dùnyàn, ẹsẹ̀ tó ń dùnyàn tá a fi jàlámì àbò ó. Èmi ò da èbí lu àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bákan náà lápá kejì yín tún sọ wípé wọn ò jẹ̀bi, ẹjẹ́ àdá níbẹ̀. ẹ ṣe Mr. Fúnmi níbi tí ẹ bá dídúró yẹn mo appreciate àwọn ibi tẹ́ ti tàn ìmọ́lẹ̀ yẹn. Now a ti gbà wípé ibìkan ló ti wọ́ wá, a ti gbà wípé gbogbo àwọn adarí wa ni wọ́n lẹ̀bi lọ́nà kan tàbí lọ́nà kejì gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nuba ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan. Now ibi tí a ti ń fi ọwọ́ tó ń dùn wá sábẹ́ aṣọ fún ìgbà pípẹ́ ló jẹ́ kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa yìí ló jẹ́ kó máa ṣẹlẹ̀ sí wa. ẹ sọ kọ́kọ́ lẹ́ẹ̀kan yẹn pé àti kékeré láti ń pẹ̀ ẹ̀ka ìrókò nítorí tó bá dàgbà má bàa máa gbẹ ẹbọn ńláńlá. a gbà wípé ohun tó yẹ ká mójútó tipẹ́tipẹ́ tá a mójútó nígbà tó wá ti di ẹja gbígbẹ tán tí ò ṣe ká mọ́ la wá ń sáré kábàkàbà káàkiri. Lára eré tá à ń sá kiri òun ni wípé tẹ bá notice wípé ọ̀rọ̀ ìjínigbé wọ́n kọlu àwọn èèyàn lọ́tùn wọ́n kọlu àwọn èèyàn lósì, apá àríwá láti máa ń gbọ́ pé ó ń sábà máa ń ṣẹlẹ̀ dáadáa. Ṣùgbọ́n bó ṣe wá kàn wá ní ilẹ̀ Yorùbá òun ló wá jẹ́ kí ọ̀rọ̀ yìí tún fẹjú kẹ̀kẹ́. Ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé ní Chibok, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Chibok nígbà náà, a rí bí ìrìn àjò yẹn ṣe rí. Dènídèní àwọn ọmọ yẹn gbogbo nǹkan ló rí gbà padà. Now ẹ jẹ́ ká wá sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́, èyí tó kéré jù nínú àwọn ọmọ yẹn 2 years, èyí tó dẹ̀ dàgbà jù nínú àwọn ọmọ yìí òun ni 16 years. Ó ti wá ṣẹlẹ̀, ọjọ́ tí ń gorí ọjọ́, oṣù tí ń gorí oṣù báyìí. Now kí ni ọ̀nà àbáyọ láti rí àwọn ọmọ yìí gbà padà? Ẹ mọ̀ pé nígbà kan wọ́n sọ di mímọ̀ wípé àwọn arábí sọ pé àwọn fẹ́ àwọn kankan tí wọ́n padà fi fọ́nrán míì léde wípé ohun tí àwọn fẹ́ kọ́ ni wọ́n polongo yìí o, ohun tí àwọn fẹ́ kọ́ ni wọ́n gbé káàkiri yìí o, ohun tí àwọn fẹ́ ni wípé kí wọ́n yọ̀ǹda àwọn ènìyàn àwọn tó wà ní ọ̀dọ̀ àwọn ìjọba. Àtìgbà náà àti ìgbọ́n kankan. Now Mr. Fúnmi, kí wá ní ọ̀nà míì? Wọ́n ní tẹ́rù bá kan òkè tó bá kanlẹ̀ ó tún níbi tá a máa ń gbé gbà. Ọ̀bẹ gbé ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù, ó ti ṣẹlẹ̀. Kí ni ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan tí ó wà lẹ́yìn, pàápàá jùlọ bá ṣe lè rí àwọn ọmọ yìí gbà padà láyọ̀ àti àlàáfíà? tó ẹ ṣeun lọ́sà àtọkùn ṣe rí láti gba àwọn ọmọ tá à ń sọ yìí ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tó nǹkan tá à ń yọ̀ bẹ̀ tì. ẹ ṣàwò. ẹ ṣe gan lákọ̀ọ́kọ́ àwọn ọmọ tí wọ́n kó lọ yìí géèmù ni o. bẹ́ẹ̀ ni géèmù ni ó ti fojú wọn tó tí ò bá jẹ́ géèmù kojú ọ̀sẹ̀ kan tó ká àwọn yìí lọ ìròyìn kan jáde tá a ti gbogbo wákà tí wọ́n ní àwọn agbésùnmọ̀mí tó jí àwọn ìgbé wọ́n béèrè elox wọ́n béèrè $1 billion wọ́n béèrè tìbí wọ́n béèrè tọ̀ wọ́n tún ní sàríà lọ kọ́sàn ẹ̀yìn tó lọ lẹ́yìn náà wípé àwọn èèyàn wọn ti ń bẹ ní àhámọ́ ìjọba kí wọ́n bá wọn filẹ̀ wípé wọ́n bá ti ṣe léyìí wọ́n máa dá ọmọ yìí padà kó tó di wípé arábìnrin márùn tó orúkọ ẹ̀ bóyá mẹ́rì àbí tó jẹ́ ìkan nínú àwọn ọ̀gá ilé ẹ̀kọ́ tí wọ́n jí. Bẹ́ẹ̀ ni igbákejì ìyá yẹn kìíní kan Àlàmú lórúkọ ẹ̀ bóyá mẹ́rì Àlàmú wọ́n láti ṣe fídíò pẹ̀lú wúmà yẹn tó ń ṣe fídíò pé kó máa sọ̀rọ̀ wípé ṣé lóòótọ́ ni gbogbo àtìgbàtẹ́ ti wà bí ṣe é gbọ́ wípé aṣọ pé gbogbo tí wọ́n kàlẹ̀ definitely àwọn people iná ń kàròyìn wọ́n gbọ́ ròyìn. Bẹ́ẹ̀ni illiterate lè wà nínú wọn o bẹ́ẹ̀ náà lẹ́nu tó kàwé educated person wà nínú wọn tó tí wọ́n bá kàwé bá lọ ṣe fẹ́ mọ̀ èyí tó kàwé wà nínú wọn o àwọn náà lọ fi rí pé ẹgbà ṣé gbogbo tó wà bíbá ṣé lóòótọ́ la bá yín sọ wúmà ẹ̀dẹ̀ jáde síta tí wọ́n ṣe fídíò tó tún sẹ́ǹdẹ̀ padà ìpè wọn ò béèrè o lóòótọ́ àwọn wà bí o ìlàgbà táwọn ti wà bí wọn ò fọ́sà wọn káwọn kírun o wọn ò fi àjà wọn o wọn ò ṣe kí wọn ò ṣe tọ̀hún o láàárín yẹn Mr. Fẹ́lẹ́ bí ìkábàrúgbọ́ ìkàkọ́ ni ó dà o. Bẹ́ẹ̀ni wúmà tó sọ̀rọ̀ yìí kì í ṣe fóònù ẹ̀ ló fi ṣe o. Bẹ́ẹ̀ni àkáǹtì tí wọ́n fi transmit ọ̀rọ̀ wúmà yìí àkáǹtì social media àkáǹtì wúmà ẹ̀kọ́ o. Bẹ́ẹ̀ni ṣé ẹ ti rí pé géèmù wà ń bẹ̀. géèmù yẹn má jà kí wọ́n bọ̀ jù ẹ ṣàjà dà níbẹ̀ ẹ wá jẹ́ ká tí wà wò àti gba àwọn ọmọ yìí ó rọrùn. ṣé wá jẹ́ orílẹ̀-èdè tí ẹ̀mí tó ti jọ wá lójú tó jọ àwọn tí ń darí wa lójú tó bá jẹ́ orílẹ̀-èdè tá ti value life and properties of citizens. àwọn orílẹ̀-èdè tó bá jẹ́ pẹ̀mí ti jọ wọ́n lójú àwọn ohun ìjà kan wà tẹ́ ẹ̀ nílò láti sọ wípé kúrò. Burkina Faso wọ́n ń ja ogun 80% nínú ilé àwọn àmì ti ní control room ní orílẹ̀-èdè Burkina Faso èmi ṣe research gan o. Burkina Faso tábà àdàmàrí àníwọ̀n tó àṣọjọ́ tí wọ́n establish àbọ̀jọ́ tí wọ́n dá Nàìjíríà lẹ̀ làwa náà di 200 million plus rárá ibì kan láti bẹ̀rẹ̀. ṣùgbọ́n ọdún tá a ti bẹ̀rẹ̀ ní ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà bẹ̀rẹ̀ pẹ̀lú wa. ṣùgbọ́n pẹ̀lú káwá tán ìṣòro yìí ń ṣe láfikún orílẹ̀-èdè Burkina Faso náà ń kojú táwọn náà ń kojú ìkọ́lọ́run tó fi olóríire táwọn lọ rẹ̀. ǹjẹ́ lóhun ìjà tá a lè fi dictate pé bíbá làwọn ọmọ yẹn wà ǹjẹ́ lóhun ìjà tó tẹ̀ jẹ́ pé o tá a bá fẹ́ yabò wọn lóòótọ́ ẹ̀mí lè bọ́ sí nínú àwọn tó ń bẹ nínú ìgbèkùn wọn o ṣùgbọ́n a máa rí wọn kó lẹ́yìn yẹn a máa mẹ́sọ̀ pé gbogbo àwọn oníṣẹ́ ibi yìí apá wọn run ṣáà lóhun ìjà àmì ìlú AK-47 àwọn tá a fẹ́ lọ bá àwọn mú ẹ̀ṣẹ̀ gbẹ́pẹ́ orúkọ ìbọn tó ń jẹ́ A1A2 K1 láwọn ìbọn ṣèbí kan ló wà ní Baghdad tẹ̀ ń wò yìí iléeṣẹ́ ológun ṣé wọ́n ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá gan ní ilé ìlọ́wọ́ a ní láti rí àwọn ọmọ yìí gbà
kó má jẹ́ pé níta aláàbí ṣe láṣẹ ò ṣé Ògúnní tó lóun ṣe tán láti render service òun fún ìjọba Nàìjíríà kí wọ́n bá fẹ́ negotiate pẹ̀lú àwọn agbésùnmọ̀mí kí wọ́n pe òun ó dà pé bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ lọ ká kọ́kọ́ gba àwọn ọmọ yìí kúrò bí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run jẹ́ káwọn ọmọ yìí kí wọ́n pa wọ́n o. àmì àṣẹdùmarè àmì àṣẹdùmarè. bóyá àkọ́kọ́ fi ṣe ẹni tí ó bá mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ ká àkọ́kọ́ gbọ́ ọ̀gẹ̀dẹ̀ fún wọn ọ̀gẹ̀dẹ̀ ọ̀hún táàjù náà ni wípé báwọn ọmọ yóò tẹ̀ ṣe kọ́kọ́ kúrò nínú àhámọ́ kí ìjọba ṣẹ̀ṣẹ̀ wá jókòó láti gbé ìgbésẹ̀ gbogbo ìgbà tí wọ́n kà wọ́n ṣíbọ̀kì lọ lọ́dún 2014 lọ́dún náà lójú ẹlòmíì bí ìgbà wọn sọ sinimá àgbéléwò ni bí ìgbà wọn wo kọ́mẹ́dì nàbí wọn wo skit ni. olórin kọ́ lọ́wọ́ bá mi bùkún ìmọ̀ Saheed Òṣùpá King Saheed Òṣùpá ní tabá ní kò kọ̀ wá kò kọ̀ wá ó máa padà pẹ́ ní tí ó kàn tí ó fi kọ̀ wá. alábọ̀ tí wàá di nǹkan ìmí o ìmọ̀ ẹlẹ́dẹ̀ tí wàá wọ bàbá ó ti wá ṣẹlẹ̀ sí wa ó ti wá kúrò ní sinimá àgbéléwò ó ti kúrò ní sinimá apanilẹ́rìn mọ́bàlì àti wá rí wípé this is a reality àwọn tó ń jí kó tó ń pa ní nọ́ọ̀tì ní north central ní east tó dàbí ẹni wípé ní tí ò ṣẹlẹ̀ ni wọ́n sọ wọ́n fún wa ní àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ni ó ti ṣẹlẹ̀ báyìí àwa náà ti rí tí wọ́n là kọjá ìgbóná tí wọ́n mú mọ́ra àwa náà ti mú mọ́ra báyìí ṣùgbọ́n tí ìjọba ó ṣe tá a bá ní ká pa ìmú kùrù tó bá bà sórí góńgó imú kábíyèsí pẹ̀lú bó ṣe rí á gba kábíyèsí lójú o òun náà fi ní pẹ̀lẹ́kùtù ńlá fi ń pa ìmú kùrù tó bá bà sórí góńgó imú ọba pẹ̀lẹ́kùtù la fi ń roko ìdí ọ̀pẹ pẹ̀lẹ́kùtù lákọ̀ọ́kọ́ lò á ju ọ̀gẹ̀dẹ̀ fún ọba àwọn arábí yìí tí ìjọba Nàìjíríà bá ṣe tán gbogbo àwọn tí ń bẹ nínú ìgbèkùn wọn ẹ kọ́kọ́ ju ọ̀gẹ̀dẹ̀ fún ẹkún wọn wálé láàrin pẹ́ ń ṣe ẹ̀yin kó ti gbáradì fáwọn ológun wa ẹ ti rú wọn lágbára bẹ́ẹ̀ bá nílò ìrànlọ́wọ́ ẹ pé àwọn ilẹ̀ òkèrè ṣùgbọ́n Nàìjíríà á gọ̀ ẹ já sòótọ́ ọ̀rọ̀ ìjọba wa wọ́n gọ̀ gbogbo tá a bá fẹ́ ṣe ká tó ṣe ìròyìn ti gbé Nigeria are preparing Nigeria want to invite Nigeria need help Nigeria solicit for help from United States ní tẹ́ tí ì ṣe àwọn tẹ́ ń bá wínà ẹ̀ máa rántí pé wọ́n kàbí wọn kàwé báyìí wọ́n ṣe mọ̀ ní pé wọ́n parọ́ mọ́ wọn lọ́yọ̀ọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jàre èyí tó yẹ káwá ṣe kí ni wọ́n pe àwọn kan ní intelligence fighter àwọn ló yẹ kẹ́ ẹ kọ́kọ́ gba àwọn ọmọ yìí kúrò náà ńgbẹ bá wá gbà wọn ẹ̀yin náà wà mọ ọwọ́ tó yín ń tá a ṣe torí ẹ̀gọ́ fún yín àti kúkúrò ẹ̀mí àwọn tí ń bẹ nígbèkùn yín jọ wá lójú ńgbẹ bá wá gbà wọn tán ẹwà tó kọjú ìjà sí wọn bí bẹ́ẹ̀ kọ́ tá a bá ní bí ẹyẹ ejò ṣègùn ní ká dáná sun lé o ẹ jẹ́ ń dá àbúrẹ́. ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ máa fi àkókò yìí kí àwọn ènìyàn tí wọ́n ṣe ń darapọ̀ mọ́ wa níta tí ń pẹ̀kẹ́lù ní àwọn kan tó kàn wá gbọ̀ngbọ̀n ní orílẹ̀-èdè Nàìjíríà àti pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àṣẹ mẹ́rẹ̀ẹ́bọ̀ lápò ní àlejò mi fún tòní àwọn náà ní ọ̀gbẹ́ni Mr. Fẹ́mi Adénúgà gbajúgbajà agbóhùnsí afẹ́fẹ́ ni wọ́n dẹ̀ ti ń bá mi yànnàná àwọn ọ̀rọ̀ yẹn lẹ́yọ kọ̀ọ̀kan láti ibi tó ti ṣẹ̀ wá ibi tí ó dé dúró ibi tí à ń lọ gangan nínú ọ̀rọ̀ wọn ti mẹ́nuba ọ̀nà àbáyọ tí ẹ bá láǹfààní láti máa gbọ́ wa wọ́n ti mẹ́nuba ọ̀nà àbáyọ wọ́n dẹ̀ ti mẹ́nuba àwọn kankan tí a lè ṣe láti lè gba àwọn ọmọ yìí láyọ̀ àti àlàáfíà àwọn méjì yìí ẹ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóyè Sunday Igboho tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìgbòho ṣá wọ́n ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ ẹ̀ṣọ́ ààbò kan tá a mọ̀ sí ìlú ẹkùn bẹ́ẹ̀ Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá a mọ̀ pé àwọn ni wọ́n darí ẹgbẹ́ ti OPC àwọn awuyewuye kan wá jáde ẹ̀ka bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóyè Sunday Igboho wípé ìgbà kan wọ́n lọ sí inú igbó Old Ọ̀yọ́ National Park yìí níbi tí ọ̀pọ̀ èèyàn gbàgbọ́ wípé wọ́n kó àwọn ọmọ náà sí wọ́n fi àwọn fọ́nrán kan léde tó jẹ́ pé àwọn èèyàn kan fi bu ẹnu àtẹ́lu olóyè Sunday Igboho wípé gbogbo àwọn kan wọ̀nyí kọ́lá need wípé ó ń act fíìmù ni ó ń ṣe drama ni ó ń ṣe ilé ìtàmẹ̀jọ ni àwọn èèyàn bu ẹnu àtẹ́ tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC náà àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n bu ẹnu àtẹ́ lórí Sunday ọ̀rọ̀ yẹn ti wá di wípé bí èèyàn kan ṣe ń fà á sọ̀tún èèyàn kan fà á sósì pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí Mr. Fúnmi láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ lórí ohun tí ó ṣẹlẹ̀ lórí àwọn méjèèjì yìí ẹ jẹ́ ká sọ ọ́ di mọ́ ibo gangan ni ọ̀rọ̀ àwọn méjèèjì yìí ti bẹ̀rẹ̀ kí ni ìpilẹ̀ṣẹ̀ tí ọ̀rọ̀ yìí bá dé tó fi di wípé eléyìí ò fẹ́ gbà fún eléyìí eléyìí ò fẹ́ gbà fún eléyìí ó wá di wípé gbogbo ẹ̀ fẹ́ máa di tọ́nà fọ́ká àwa sọ di season film tí ò fẹ́ parí ta ni a lè báwí lórí ọ̀rọ̀ yìí gangan. ẹ ṣe gan atọ́kùn mo ti sọ síwájú àwọn kankan wà àwọn kankan máa ṣẹlẹ̀ àbáwọn kankan ti ṣẹlẹ̀ tá a kàn máa ń wò bí eré a máa ń rí bíi pé kọ́mẹ́dì ní fíìmù ni ṣé rí wọ́n lọ́n fọ̀rùn kẹ́ bàbá Sùwé ó ní sinimá rẹ̀ kan tí mo wò láìpẹ́ yìí tí wọ́n ṣẹ̀fì wọ́n máa gé bíi sí yẹn níbi ó ti lọ bí eré olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní Ìkẹjà sáàdì ọ̀nà rẹ̀ gúnbẹ̀ yẹn wà àwọn èèyàn ti mú kí má ju méjì ó lọ bẹ̀ níbi tí bàbá ti ṣe báyìí bàbá sì ń sọ àwọn ọ̀rọ̀ ó ní bàbá ìfilẹ̀ níta ìṣe yé ni ẹ̀ ń sọ wípé ìmọ̀ Yorùbá ò ṣọ̀kan ká má súnmọ́ yín ìmọ̀ Yorùbá ò ṣọ̀kan tó bá ṣọ̀kan bí ó ṣe rí rè àìṣọ̀kan lórí báyìí bàbá Sùwé analyse ìdúró àti tí bàbá yẹn túmọ̀ sí ṣùgbọ́n àwọn àgọ̀ àwọn tí òye wọ́n lè lo olóṣèlú ní 2 times ló ń sọ bẹ́ẹ̀ bàbá rí àwọn olóṣèlú wa ní Nàìjíríà àwọn náà wà máa lo signal yẹn kì í ṣe signal rí pé táàmù 2 àbí táàmù 3 owó yìí ní ìtumọ̀ bàbá Sùwé ti ṣàlàyé ṣe rí lára ìṣòro tí orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ń sọ̀rọ̀ yìí mo mẹ́nu bà kàbáàlẹ́ kan àwa Yorùbá gangan ni. lọ́nà wo ẹ bá mi tọ̀ mọ́lẹ̀ sáà nìyẹn dáadáa. ojú òní tì yín bí Haúsá bẹ́ẹ̀ bá wà ní mọ́tò tó ń gbé Haúsá ẹyọ kan káwa Yorùbá pọ̀ nù ẹ̀ mọ́tò yẹn ò tí kún o Haúsá kan tó wá wọlé tó fìdí pé ẹni tó wà yìí ó ti rí àpẹẹrẹ pé Haúsá ẹgbẹ́ nu yóò kọ́kọ́ sọ èdè sí Salaam Alaikum yóò kọ́kọ́ kí iná nìyẹn jìjà yá ìkàzọ́ wọ́n ti bẹ̀rẹ̀ nìyẹn
báyìí bá bẹ̀lẹ́gbẹ̀ẹ́ á jókòó síbẹ̀ kò nílò kọ́ mọ́ra wọn rí ibì kan bẹ́ẹ̀ bá ṣọ́ra tẹ́ fi máa sọ̀kalẹ̀ nínú mọ́tò àwọn arábí yóò ní dákẹ́ ọ̀rọ̀ o bẹ́ẹ̀ náà bíi ti Ìgbò náà ṣe ríre kí Ìgbò wọnú mọ́tò kan jọ kó fi pé Ìgbò lákẹ́rú ọdún Chinedu wọ́n ti bẹ̀rẹ̀ ẹ fọwọ́ pé tí àwọn arábí kí ló dé ṣé wọ́n ṣe péjọ fún wọn ni wọn ò nílò láti mọ́ra wọn rí ibì kan ṣùgbọ́n ẹ jẹ́ kí Yorùbá wọnú mọ́tò kí n rí pé Yorùbá rèé kó kọ́là kí wọ́n ní ẹ̀ka sàn àgbẹ̀ good morning good morning yẹn gan ó lè má dáwà bí kò ní good afternoon tó bá jẹ́ lè tó bá jẹ́ ìgúwà tó bá jẹ́ èyí tó jẹ́ pé ó ní ìwà ọmọlúwàbí ló máa ní good afternoon èmi orílẹ̀ yìí bíi pé kò mọ̀ yín rí ni torí mọ̀ pé kíkì yẹn bóyá fẹ́ tọrọ owó ẹjọ́ ṣé ẹni bá mi fi kówó mọ́tò ni ìṣòro tí Yorùbá ní nìyẹn ẹnu wa oko ìmọ̀ wa òṣọ̀kan a nífẹ̀ẹ́ ara wa a ní kéèta gbẹ̀mbẹ̀lẹ́kún ìwà ọ̀tẹ̀ ìgbéraga gbogbo ìwà tí ò dánú ayé ọwọ́ Yorùbá ló pin sí àwa náà láà jẹra wa fẹ́ra wa lẹ́yìn ẹsẹ̀ Yorùbá ní òní adégún lágo 9 alẹ́ tó bá fi dágo 9 kọjá ìṣẹ́jú 5 adé ògún mọ́ Yorùbá ní òpè bíríkó tó bíríkó tó jọ máa sọ tó bá ní wọlé náà wọ́n wo ohun tó dókan dé mọ́lẹ̀ gbọ́dọ̀ ríta o ló máa di tí newspaper gbé ntọ́ ní odó dé tí ò gbọ́dọ̀ ríta ó dèrò ní newspaper Yorùbá ni aṣàmọ́ òwe yìí kó máa lọ sọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá kí ẹ rí n tó lóye Sunday Igboho ṣe owó baba dami mo fún $100 mo fún Sunday Igboho tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí wọn ẹ̀gbọ́n mi ni wọ́n ẹ lọ bèrè dáadáa mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ yín mo kí yín ṣẹ́rí Ìbà Gani Adams bá mi ni wọn ẹ̀gbọ́n mi ni wọ́n mo fi tọ̀wọ̀tọ̀ mo gbé fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n pàkíyèsí àwọn méjèèjì ṣẹ́rí ìlú ẹkùn tí Sunday Igboho dálẹ̀ ẹlòmíà ní ọgbọ́n àti tọrọ jẹ ni ọgbọ́n àti mu ni Sunday Igboho tọrọ jẹ òkú bẹ́ẹ̀ rí kò yó o kò làkúṣàgbé ni òkò yóò kò tọrọ jẹ o kì í ṣe tó pé kò lórí nǹkan gbà lọ́wọ́ ìjọba ló ṣe dálẹ̀ o ẹ jẹ́ ká kí akọni tó fi ara ẹ̀ jìn wípé òun fẹ́ wọ ní igbó kan ẹlòmíì nínú ilé ayán ó lé lòmíì dànù ọkùnrin ni o kì í ṣobìnrin o eku lásán tó bá ní eku yéyeyeye ṣé irú èèyàn bẹ́ẹ̀ ló máa dárìn nínú òkùnkùn ládùúgbò lálẹ́ tí mọ́tò ṣe ìlọ tó ń bọ̀ tọ́kadà ń lọ bọ̀ gbélé ń ta ṣe é kó wá wọnú igbó inú igbó tí ò sí náà bẹ̀ ẹ jẹ́ ká kí Sunday Igboho ṣe rí lọ́dọ̀ ti bàbá wa Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò máa pè àkíyèsí wọn mo wé tábí wọn kan ó dẹ̀ jẹun tó dùn mí gan wípé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ bó bá rí bẹ́ẹ̀ Yorùbá máa ń pòwe kan ẹ má bínú gbogbo ẹ̀ tẹ́ ẹ bá mọ Ìbà Gani Adams mo mọ̀ wọ́n dáadáa o ẹ lè rìkọ́dù fídíò mi kẹ́ lọ fi wọ̀n fún wọn o nígbà wọn bẹ́ Ṣómólú tá a bá dọ̀pù nípa ọ́fíìsì wọn lèmi ti bá wọn ṣiṣẹ́ dáadáa o àti mídíà wọn bá nílò mi wá pè mí mo mọ àwọn tó súnmọ́ wọn mi ní dárúkọ anybody mi ò dẹ̀ wá sórí láìfò yìí wọn ò gbé mi wá láti wá against àbí láti wá support níbi tí ò dá ọ̀bí láti against yìí tó dá o we came to analyse we came to shed light on certain things tí ò yé wa ni o Ìbà Gani Adams mo wé tábí wọn kan recently tẹ́ni ẹ sọ̀rọ̀ wípé nípa ètò ààbò ipa olóńgbé ó yẹ kán ti wọnú igbó kán ti lọ kọjú ìjà wọ́n sọ̀rọ̀ kan lákòókò àwọn retí kí ìjọba pè wọ́n ẹ má jẹ ǹtàn yìí ìjọba ò lè pè yín sá o ìjọba kọ́ ló fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò number 1 number 2 ọ̀nà wo ni ìjọba lè fi pè yín ẹ jókòó ẹni kí ìjọba wá pè yín ipò owó lẹ́dìmú nínú ipò tí ìjọba máa fi sọ wípé ẹni tí mo fi síbẹ̀ ẹ lọ pè wá kó wá jábọ̀ iṣẹ́ fún mi ẹ ṣiṣẹ́ ní federal agency ẹ sí lábẹ́ ní any security agency lábẹ́ ìjọba àpapọ̀ ìjọba kọ́ ló àpọ́ìntì yín tó bá jẹ́ ìjọba ló àpọ́ìntì yín wọ́n á pè yín láti béèrè wípé ẹ wá jábọ̀ ọ́fíìsì tá a fi yín sí ẹ wá fún wa ní feedback afẹ́mọ̀ àbí kẹ́ wá present budget yín for the year 2027 káwọn lè pò mọ́ ilé ìtọ́fẹ́ kó lọ sí House of National Assembly. ṣùgbọ́n ẹni tó bá ní nǹkan láti ṣe tàbí tó rò pé nǹkan yìí jẹ mí lógún mi ò nílò láti dúró yẹ́sà wọ́n mọ̀ nǹkan láti lọ bá ìjọba gbogbo ọmọ wọlé tìjọba ẹ ṣe sọ pé mo ti lọ bá president o mo ti lọ bá Tinubu o ọjọ́ tí mo lọ fídíò ẹ̀ fọ́tò ẹ̀ rí social media ti gbáyé kọ̀ nígbà ìgbà mo bá Ààrẹ Tinubu sọ ṣùgbọ́n mo retí kí wọ́n pè mí àárín yẹn o kì í ṣe pé lọ bá Ààrẹ Tinubu kí Tinubu wá ní kẹ́lọ́ tọ́ fi ẹ̀ who ask you to come ẹlẹ́nu nínú wọn ò sọ bẹ́ẹ̀ fún yín ẹlẹ́yìn dúró de kí ìjọba pè yín wọ́n á kọ́kọ́ béèrè pé kí lorúkọ aṣọ rẹ̀ ní alárúná ṣùgbọ́n Yorùbá máa wá sọ wípé ọmọ tó bá ṣípá lòbí ẹ̀ máa gbé ọmọ tó ṣípá ni tí Sunday Igboho ṣe wọ́n ní ọmọ máa kú ọmọ máa yè á sì máa yọ̀ fáwọn òbí ẹ̀ ọmọ òun ni tí Sunday Igboho ṣe tó fi dá ìlú ẹkùnlẹ̀ tó bá máa gún mi máa dálẹ̀ tó bá máa yìn mí máa dálẹ̀ tó bá máa ṣépè fún mi ìtẹ̀ dálẹ̀ náà kí n tẹ̀ ṣe kọ́kọ́ dálẹ̀ náà wọ́n dálẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé ní tèrèjìtèrè ìjọba federal máa fún wọn ní recognition àbí wọ́n fún wọn. bẹ́ẹ̀ni. now nínú interview yẹn kí n wá padà bẹ̀ báà ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams sọ wípé nínú ìtàn tí wọ́n fi ń ja Ààrẹ Ọ̀nà Kakanfò tí ogun bá wà lù ú Ààrẹ Ọ̀nà Kakanfò lọ ja ogun ṣùgbọ́n tí ò bá sógun lù ú Ààrẹ Ọ̀nà Kakanfò wà nínú ààfin ẹ̀ wọ́n máa jẹ wọ́n máa mu bó ṣe sọ nìyẹn o mi ò fi kún un tábàdẹ̀ rí ẹni tó sọ pé tí mo sọ yìí àsọdùn ni mo ní fídíò yẹn lórí fóònù I'm a bona fide journalist I am an investigative journalist ẹ jẹ́ ìdààmú bẹ́ẹ̀ I'm also a broadcaster ẹ má bínú pé mo ń tálòlò ọ̀rọ̀ ń ta mi lára ni now wọ́n wá ní wípé tí Ààrẹ Ọ̀nà Kakanfò ò bá ní ogun tí ò sí nǹkan kan tí gbogbo ìlú wà òkè wọ́n ṣe sọ nìyẹn wọ́n ní ojoojúmọ́ ní ọdún nínú ààfin Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ sórí TikTok kẹ lọ gọ́gù ẹ lórí TikTok kẹkọ̀ọ́ tàbí pé latest interview with Ìbà Gani Adams tàbí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ wò ó kò sí àsọdùnú ẹ wọ́n ní tí ò bá sógun tí ìlú bá dáa ẹgbẹ̀mú ni pàtì ni
ìgbádùn ni. ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún mi pẹ̀lú ọ̀rọ̀ tó tẹnu bá mi Ààrẹ Ọ̀nà Kakanfò tó tẹnu wọn jáde yìí àti ipò torílẹ̀-èdè Nàìjíríà wà yìí ṣó yẹ kí wọ́n sọ bàná ó yẹ kí wọ́n máa sọ wípé atọ́kùn ọ̀rọ̀ tó wà lẹ́yìn iṣẹ́ ọ̀rọ̀ táwọn aṣọ kódà kó má dàbí ẹni pé ipò tí mo wà èèyàn rí òwò ni o bàná ó yẹ kó rí aṣọ ogun lọ́rùn mi ni mo ń dúró de nǹkan kan ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ o lè má bá mi níbí báyìí ó yẹ kémi náà ti wà nínú igbó láti lọ dojú ìjà pa àwọn tí ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ní ìsinmi a kàn ń tẹnu pé ilẹ̀ Yorùbá ẹjọ́ ta ló gbàdúrà kó ilẹ̀ Nàìjíríà má ní ìsinmi tí ilẹ̀ Yorùbá bá ní ìsinmi tí ilẹ̀ Haúsá ò ní ìsinmi tí ilẹ̀ Ìgbò ò ní ìsinmi wàláhì gbogbo Yorùbá pátá ni ò ní ìsinmi àwa tá a yọ̀lẹ tá a ní nǹkan kan tá a lè gbìn kankan Yorùbá tó gbé ewédú lẹ́yìn ọgbà fufu tá à ń jẹ ní ilẹ̀ Yorùbá fufu tá à ń jẹ ní ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó tó jẹ́ pé àwọn alágbèé paki tá a dẹ̀ tún parọ́ mọ́ dọ́là tá à ń parọ́ wípé gàrí paki tí wọ́n kó wọlé láti ilẹ̀ Haúsá ni ò da òun ló pẹ́ kó tó dé kí wá ní Yorùbá wá ṣe pé ilẹ̀ Yorùbá nìkan ilẹ̀ Yorùbá ò ní ìsinmi orílẹ̀-èdè Nàìjíríà ló yájà fún nípa ìdí èyí by now sí nítorí mo tún rí interview kan lára àwọn ọmọlẹ́yìn OPC àbí kí n lára àwọn OPC ẹ má jẹ́ kí n sọ wípé lára àwọn ọmọlẹ́yìn bá mi Gani Adams lára àwọn OPC kan wá tó ní Sunday Igboho tó challenge Sunday Igboho tó ń bu tó ṣépè ṣe rí wípé ìmọ̀ Yorùbá lè ṣọ̀kan lára àkóbá tí nǹkan tí ó máa kó bá ilẹ̀ Yorùbá rèé nígbà tí èèyàn kan gbé lọ sókè nǹkan faralẹ̀ bí Sunday Igboho bá tẹ̀ wá jẹ̀bi tí Sunday Igboho ní nǹkan kan tó ṣe tí ò dá fún yín irú àsìkò yìí kọ́ là challenge ìwé ìmọ̀ bẹ́ẹ̀ irú àsìkò yìí àsìkò láti fún support ni àwọn Ẹgbẹ́kọ̀yàdà ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n gba ìyàwó èèyàn kan àbí wọ́n fẹ́ lo intimidation power ìgbà ẹ̀ máa rí gbogbo ẹ̀ta ní ẹ bọ́sí báyìí you are stupid ẹ lọ bèrè ní tí ẹ ní you are stupid yẹn tó ṣe wọ́n lè ló gba ìyàwó wọ́n lè lọ́rọ̀ owó èlò owó ọ̀hún 10,000 naira nígbà téèyàn kan fún ara ìjì láti lọ bọ́ sínú igbó ṣe rí ẹ jẹ́ kí n sọ Yorùbá ẹ jẹ́ kí n sọ èdè kí n bá àwọn ọmọ Nàìjíríà kì í ṣe ọmọ Yorùbá mọ́ kí n bá wọn sọ bí ọ̀rọ̀ ti ń gbọ́ ní ilẹ̀ Yorùbá bá máa dáa kẹ́tó tẹ̀síwájú mo rí pé àwọn èèyàn kan ti ń darapọ̀ mọ́ wa ó dẹ̀ ṣeéṣe kí ohun tá à ń sọ kó má yé wọn ẹ jẹ́ kí n fi àkókò yìí kí gbogbo àwọn èèyàn tí ó ṣẹ̀ darapọ̀ mọ́ wa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí òun ni à ń gbé yẹ̀wò nípa ohun tó kàn wá ní ilẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti lọ fà bí àṣà àwọn èèyàn kan a bẹ̀rẹ̀ lórí bí a ṣe lè rí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn tí wọ́n jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe lè rí wọn gbà Mr. Fúnmi tí wọ́n jẹ́ alálàyé ní alẹ́ òní wọ́n ti bá mi yànnànú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe lè yànnànú ẹ̀ sí bó ṣe yé wọn sí wọ́n dẹ̀ ti mẹ́nuba oríṣiríṣi ọ̀rọ̀ ibi tí a wá sọ̀rọ̀ dé òun ni ibi tí a ti ń yànnàná ọ̀rọ̀ olóyè Sunday Igboho tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Igboho ṣá àti ẹni tí ń ṣe Ìbà Gani Adams àwọn ọ̀rọ̀ tí ó dá lórí àwọn méjèèjì là ń gbìyànjú láti yànnàná wípé ibo ni ó ti wọ́ wá tí ó fi di wípé ọ̀rọ̀ àwọn méjèèjì lọ́dọ̀ àwọn èèyàn kan ó ti dàbí iná àti omi ni tí wọ́n gbọ́dọ̀ fojú kanra wọn àwọn ń gbìyànjú láti sọ di mímọ̀ wípé kí ni ọ̀nà àbáyọ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ta ni a lè sọ wípé ó jẹ̀bi ọ̀rọ̀ yìí nípa bí a ṣe ń fẹ́ ọ̀rọ̀ yìí lójú nítorí ọ̀pọ̀ àwọn oríṣiríṣi fọ́nrán ibi tí àwọn tí olóyè Sunday Igboho ti ń ṣe fọ́nrán tí wọ́n ń tako Ìbà Gani Adams ni àwọn Ìbà Gani Adams náà sọ wípé rárá àwọn ò ní gbà àwọn náà àwọn á jáde bá lè ṣe ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń fẹ́ oríṣiríṣi nǹkan lójú tó fi di wípé gbogbo nǹkan tí olóyè Sunday Igboho ṣe wọ́n ní fíìmù ní content creator ní ló fi di wípé ó ń yọrí sí àwọn oríṣiríṣi ọ̀rọ̀ yìí Ìbà Gani Adams náà sọ di mímọ̀ pé àwọn retí àṣẹ láti ọ̀dọ̀ àwọn èèyàn kan sọ pé ìgbà wo lẹ tó fẹ́ retí àṣẹ dà so ibẹ̀ ni ẹ ti bá wa tí a ti ń gbìyànjú láti tẹ̀síwájú Mr. Fúnmi ẹ jẹ́ kí Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ láti ń tẹ̀sí ọwọ́ iwájú mo fẹ́ jẹ́ kí ẹ bá mi fi ọ̀rọ̀ yìí sọrí síbi tí ó lápẹ̀rẹ̀ láì rólé apá kan dápá kan sí lórí ọ̀rọ̀ àwọn méjèèjì yìí. ẹ ṣeun gọ́sọ̀ ẹ ṣeun atọ́kùn ṣe rí kí n má gba àsìkò lórí ẹ̀ ṣe rí pẹ̀lú gbogbo àwọn àlàyé díẹ̀díẹ̀ tí mo mẹ́nu báyìí ẹ jẹ́ kí n tún sọ lẹ́ẹ̀kan sí àti olóyè Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò bá mi ni wọ́n ẹ̀gbọ́n mi ni wọ́n o àwọn méjèèjì òmòye sọ lẹ́ẹ̀kan ẹ lè rìkọ́ọ̀dù fọ́tò mi kẹ́ ẹ fi hàn wọ́n wá ní wọ́n kàn ní ẹni yìí mo ti rí fèsì ẹ̀rí ọmọ àgbà ni wọ́n á kàn ló láǹkì jẹ́ fún yín ṣùgbọ́n ẹ jẹ́ kémi ó sọ̀rọ̀ ẹ̀kọ́ òkọ́lá o ẹ̀kọ́ ìṣesányẹ ìpínlẹ̀ kọlà fẹ́kọ́ kakólàkó lẹ́kọ̀ọ́ lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí àwọn àgbà méjì tá à ń wo àwòrán wọn yìí ṣe rí àwọn alátìlẹyìn àwọn tí ń tẹ̀lé èèyàn ìṣòro àkọ́kọ́ téèyàn máa ń ní ni o gbogbo lówó kọ́ ló burú o ṣùgbọ́n àwọn tí ń bá lówó rìn gan ìṣòro lówó ọ̀gá mi burú o ṣífù burú gan ṣífù fẹ́ rí yín ní ìwà ṣífù gan sílẹ̀kùn ẹ̀lẹ̀ ṣùgbọ́n àwọn àríjẹ tí wọ́n fẹ́ kẹ́lòmí ò jẹ wọn ò ní jẹ́ kílẹ̀kùn ó sílẹ̀ wọ́n fẹsẹ̀ tí nígbà náà lẹ́wà délé ṣífù wá ní ṣífù sí ilé wọn ò fẹ́ kẹ́ wọlé ní ṣífù wá máa ní bọ́tẹ́ èèyàn wá ní wá látara ọ̀gá kò sẹ́nìbọ̀ tó bèrè yín irọ́ ni o àwọn ẹni bí ni o ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo lówó ló da kì í ṣe gbogbo lówó ló burú o ṣe rí àwọn tẹ́ ń wò yìí wọ́n dá o èèyàn ni wọ́n o ṣùgbọ́n kọ́ lọ ṣe àkíyèsí àwọn èèyàn tí wọ́n kó tira ta ni wọ́n fi ṣẹ́rán tó ń jẹ ṣé bó ti tó àti bó ti yẹ ló jẹ ta ni wọ́n fi ṣẹ́rán tó ń jẹ àwọn nǹkan ìkọ́kọ́ lọ wò ọ̀rọ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò tí tábìlì tí mo sọ lẹ́ẹ̀kan bó ti nínú o ẹ lọ ṣe àkíyèsí lọ wà ní tèmi kan pé àkíyèsí Ààrẹ Ọ̀nà Kakanfò sí wípé kì í ṣe wá àsìkò yìí lèèyàn sọ pé gbèrú mi sọ̀rọ̀ mi ẹ dáná ẹsẹ̀ bẹ̀gú yẹn tẹ̀bà láàfin Ààrẹ Ọ̀nà ó yẹ ká bá wọn bí wọ́n ti ń pọ́n àdá ó yẹ ká bá wọn bí wọ́n ti ń múra tí wọ́n ti ń kì ìbọ́lẹ̀ ń bolo dà wọ́n mú gbóyìn ni ohun tó ń ṣe Abọ́yadé gbogbo ọ̀la ló ń ṣe àìsàn tó ṣogójì ló ṣe ọdún nù ilẹ̀ Yorùbá ti kọ́kọ́ ni àjọjà kínní ni ń bóyá ti bá wọn nù nítorí gbólóhùn yìí àwọn olóyè mi ò ní lóòótọ́ ni ní tó fà á tí wọ́n fi bọ́ tàrí ṣùgbọ́n tó wá fa àwọn méjèèjì yìí tó dàbí ẹni pé wọ́n kọlura wọn kò sí nǹkan kan òun làwọn tí wọ́n kó tira
ṣùgbọ́n máa fi àsìkò yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ibi tí mo ti fẹ́ múlẹ̀ kan bí àwọn tí wọ́n jẹ́ àgbà lótìtọ́ lódodo àwọn àgbà tí wọ́n fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá ègún tí àwọn babaláwa nìmọ̀ yóò ní ṣọ̀kan wọ́n lè rí ìdànù bẹ́ẹ̀ ni ṣé kò sí ẹjọ́ tí wọ́n bá lè rí ègún dànù kí ni wọ́n pè ní ewé ìpègùn rẹ kí gbogbo àwọn babaláwo bọ́ta gbogbo àwọn onífà oníṣẹ̀ṣe kó wá sàsọ̀rọ̀ yìí gbà náà kí wá ní ìtumọ̀ ewé ìpègùn rẹ tẹ̀ ń já tẹ́ fi ń ṣiṣẹ́ fáwọn èèyàn ègún tí àwọn babaláwa sọ pé ẹ̀yin ọmọ Yorùbá wo àti rẹ́dìrán yín ìmọ̀ yóò ní ṣọ̀kan tó bá jẹ́ pé lóòótọ́ lódodo lewé ń jẹ́ tégbò ń jẹ́ tí sísá iná ń bẹ fáwọn tọ́lọ́ ń gbé fún ewé ìpègùn rẹ tẹ̀ ń já tẹ́ fi ń ṣiṣẹ́ fáwọn èèyàn ẹ lọ já kẹ́ fi pègùn lẹ̀ Yorùbá rẹ lẹ́yìn náà tẹ́ ẹ wá pe àwọn àgbààgbà yìí ẹ mú wọn wọ ibi ọ̀rọ̀ tí ń wọ etí èèyàn ẹ bá wọn sọ̀rọ̀ irú àsìkò táwọn takora wa kọ́ rẹ̀ o iná ti jóde orúkún ó ti ń jóbọ̀ ní ìbàdí o n tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sẹ́ni tó roko ogún ọdún sásìkò yìí ṣùgbọ́n orin Òṣùpá tó ní kò kàn mí yóò kan ẹ̀yọ̀kan tí ó kàn tó fi kàn wá ó ti kàn wá o kì í ṣe sinimá mọ́ o kì í ṣe fíìmù àgbéléwò kì í ṣe àwọn fíìmù adẹ́rìn kòṣùnú mọ́ o ìgbésẹ̀ tí olóyè Sunday Igboho gbé ìgbésẹ̀ akọni akínní mo fẹ́ kí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò kí wọ́n tì wọ́n lẹ́yìn bó bá jẹ́ ẹ̀gbọ́n lẹ́pẹ́ Sunday Igboho ẹ̀pẹ́ tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ̀pẹ́ tó bá sì jábúrò gbogbo ọ̀nà tẹ́ ẹ bá fi pera yín ẹ pera yín ẹ jẹ́ àgbàgbọ́n tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àtẹ̀ kọ́kọ́ gbógun ti gbogbo ìṣòro yìí náà tá a bá wá ṣe kẹ́ ẹ wá padà lọ sórin Saheed Òṣùpá tó ní olúfimọ́ ni mí olúfimọ́ ni ẹ tá a bá fẹ́ bára wí jẹ́ ká délé náà ká tó bára wí àgbà ìṣòro bí èwe tágbà bá sì ti ń ṣòro bí èwe ó ṣetán láti tẹ́ lọ́wọ́ ọmọdé ni Ọlọ́run níjà tẹ́ o ẹ pera yín jókòó jẹ́ kí àwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá bàbá wa Yẹmí Ẹlẹ́bùbọn Ọlọ́run ajarí pẹ́ nílùú Òṣogbo araba gbogbo Òṣogbo wọ́n pọ̀ bẹ́ẹ̀ níbo lẹ wà àwọn èèyàn wọ̀nyí ẹmú wọn wọlé dì gbogbo ló ṣàwó ẹja pa ẹ má jà parọ́ àwọn eléyìí ṣe jẹ́ ní gbẹ̀rẹ̀ in Jesus name salamu alaikum ẹmú wọn wọlé àwọn ẹmú wọn wọlé dì ẹmú wọn wọlé ohun tí níta ṣe kẹ́ kọ́kọ́ fi gbogbo tí bẹ́ẹ̀ kẹ́ fi bẹ̀ wọ́n kẹ́ fi kọ́ wọn lọ́rùn lẹ́yìn náà kọ́ dira wọn mú láti gbógun tí ń ṣẹlẹ̀ yìí bíbẹ̀ kọ́ ṣe rí àwọn aríjẹ́ndì ìwà ìbàjẹ́ gbogbo àwọn olóòórùn tí wọ́n pera wọn ní èmi ni mídíà tó kíní kan ẹ lọ ṣọ́ra o wọ́n sì ti sọ́nà Tinubu náà ti sọ tó jẹ́ ààrẹ wa His Excellency tí mo fi tọwọ́tọwọ́ kí bí ìlú òbàdà ọwọ́ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kì í ṣe àwọn olè àwọn aríjẹ́ndì ìwà ìbàjẹ́ tó jẹ́ pé wọ́n ti sọ nísìnyí gbogbo àwọn content creator ẹ̀yin ò sí ń bẹ̀rù Mr. Fẹ́lẹ́ o gbọ́n fàbẹ́ lórí rédíò tẹlifíṣàn lẹ́yìn o àwọn tí wọ́n mọ nǹkan tó jẹ́ pé wọ́n kàn ní àǹfààní láti lo social media nítorí pé wọ́n ti ní followers èèyàn mẹ́rin mẹ́fà tí ń wò wọ́n ti di presenter wọ́n ti di journalist wọ́n ti di media irú wọn làwọn èèyàn wọ̀nyí kó tira àtijọ́ àti mú tiwọn àkáǹtì tiwọn náà fi ń boost ẹ kọ́kọ́ dé gbogbo wọn dànù bíbẹ̀ kọ́ àwọn tí ó gbé ọ̀tá yín ṣubú rè ọ̀tá yín ni o ẹ ní ṣubú ara ẹ dẹ̀ ní ṣubú ẹ̀mí ẹ̀yin èèyàn wọ̀nyí àwọn tí ó bá wá gbé yín ṣubú ẹ tètè lé wọn dànù bíbẹ̀ kọ́ Ọlọ́run jẹ́ kó ní tẹ̀yìnwó gbé lẹ́nu kó má bàa jẹ́ àwọn tẹ́ẹ̀rù ìpín wọn ṣiṣẹ́ fún yín náà ni ó padà ṣe ohun tí ò dá fún yín ẹ jẹ́ ń dá lé bẹ́ẹ̀. ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ ni ibùdó tí láǹfààní láti máa gbọ́ wa sá. mo wà ní Europe. ok ẹ ṣe àdúpẹ́ so ẹ ti wà pẹ̀lú wa láti bàtà ti bẹ̀rẹ̀ ètò yìí kí lẹ rí sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn àti ohun tí Mr. ti sọ kí lẹ lè sọ sí gbogbo tó wà. ẹ ṣe gan sa mo rẹ̀ kí bọ́dà wa tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣe rí mi ò gbọ́ ètò yẹn láti bẹ̀rẹ̀ bọ̀tí mo mọ nǹkan tó ń sọ bọ̀ mo ní àǹfààní láti sọ àwọn kankan tí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá tí mo fẹ́ kọ́ mọ̀ ṣé nǹkan tí mo sọ yẹn kí n tó kúrò ní Nàìjíríà a jọ bẹ̀rẹ̀ OPC ni mo dẹ̀ wà nínú OPC bàbá Fáṣeun ṣé nǹkan tí mo sọ yẹn bẹ́ẹ̀ ni so àdéhùn ó wá yà mí lẹ́nu bí gbogbo ọ̀rọ̀ yẹn ṣe ń lọ tí because ṣe rí táìmù tí OPC fi bẹ̀rẹ̀ nínú àwọn generation wa ń sìn tí wọ́n kéré ń gbà yẹn let me put it like that àwọn tó kéré ń gbà yẹn wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin OPC tó pín sí yẹlẹyẹlẹ so ṣẹ́rí ara nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ náà láàrin bàbá Fáṣeun àti ẹgbẹ́ Ìbà Gani Adams òun náà ló tó fẹ́ repeat ara yìí so nǹkan tí mo sọ yẹn àwọn èèyàn tó bá ń pe ẹni tó dá OPC ilẹ̀ wọ́n máa ní OPC Ìbà àwọn OPC pọ̀ àwọn OPC Fáṣeun ṣì wà because nígbà táwa ní century ní hòtẹ́ẹ̀lì bàbá Fáṣeun kó tó di pé bàbá kú because àwọn ọmọ ẹgbẹ́ a máa ń ṣèpàdé ní Ìjìgbò gbogbo àwọn tó bá mọ ibi tí mò ń sọ ìwọ́n gbọ́ kò jìnnà sí sinagogu bọ̀tà wa máa wọnú ibẹ̀ láti ń ṣèpàdé national meeting wa so àdèmọ́ wá ní zone by zone ní káàkiri ilẹ̀ Yorùbá àwọn everywhere so mo kàn fẹ́ gbé ọ̀rọ̀ yẹn gùn gan ṣe wá rí àwọn èèyàn wa nínú APC bàbá Fáṣeun wọ́n sọ pé bàbá ti ń dàgbà o kò sí ìgbà tí bàbá ṣe 70 aṣọ rálì fún wọn àjọ rìn bàbá tẹ̀ ní egungun láti rìn nígbà yẹn bàbá Fáṣeun so wọn bá ń sọ láàrin ara wọn gbà yẹn pé tí bàbá bá dàgbà tó bá lọ ṣé a máa wá padà sẹ́yìn Gani ni àwọn kan sọ pé títẹ̀ káwọn máa fi padà sẹ́yìn Gani àwọn ènìyàn àmọ̀ṣe OPC mọ́ ni àwọn kan sọ pé àwọn ò lè tẹ̀lé OPC pé àwọn máa ya síbòmíì àwọn ò lè tẹ̀lé Gani àmì so ìyẹn lọ bẹ́ẹ̀ because àwọn OPC kan wà pé ti bàbá Fáṣeun tó dẹ̀ exist nǹkan gbogbo nǹkan tó ní OPC ṣe wọ́n jàjà dí Àràbà wọ́n jàjà níbì kan wọ́n jà ní Ajégúnlẹ̀ pẹ̀lú àwọn ìjọ nígbà kan kì í ṣe OPC Gani Adams nìkan ló ń jàjà yẹn gbogbo ìtàn fi ní ọ̀nà lọ́rin àwọn bàbá Fáṣeun náà wọ́n jọ ń ṣe ni o ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ torí gbàtíjà yẹn bẹ̀rẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Gbénga Daniel wọ́n try àti Ìyábọ̀ Ọbásanjọ́ láti parí ìjà yẹn tí ibà ò wọn fààyè sílẹ̀ ó tẹ̀ jẹ́ pé àwa bá bàbá sọ̀rọ̀ nígbà yẹn tí bàbá ní
ọmọ àwọn ni pé àwọn lè fi ọ̀rọ̀ yẹn ṣe gbòòlé bọ̀tì ọmọ àwọn gbọdọ̀ máa rí àwọn fún. ṣé nǹkan tí mo sọ yé yín so bọ̀tì ìgbà tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ táwọn ọmọ Gani ti kọlu ọmọ Fáṣẹ̀hùn tí ẹ̀mí ẹyọ kan ti sùn ló ti di pé wọ́n abẹ̀rẹ̀ sí para wa. tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bá dárúkọ àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń pa tó jẹ́ pé àwọn tó yẹ kó wúlò fún nǹkan tó ń ṣe wá nílẹ̀ Yorùbá báyìí sìn tó ti pa nídìí àràbà yìí tó ń pa káàkiri bọ̀tí mi gbọ́dọ̀ máa fi kí gbójú egbò tó ti jiná bìkọ́ àwọn tó ní fámìlì yìí lè máa gbọ́ ètò yìí sìn inú wọn ò ní kò sí ibà because èmi wá rò pé nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí ibà yìí tí wọ́n fi ń bú olóyè Sunday Igboho pé ó tẹ̀lé olóṣèlú nǹkan tó genesis nǹkan tó ṣẹlẹ̀ láàrin bàbá Fáṣẹ̀hùn àti Ìbà Gani Adams ni ọ̀rọ̀ òṣèlú náà ló bẹ̀rẹ̀ àwọn olóṣèlú wọ Ìbà Gani Adams mọ́ra àwọn Tinubu yìí náà ni kó tó di pé ọ̀rọ̀ yẹn dàrú láàrin ara wọn tí bàbá nílò àgbé kíní ìkalẹ̀ pẹ̀lú olóṣèlú bọ̀ tí wọ́n lo ibà fún bàbá Fáṣẹ̀hùn tó fi ń takù wà ńgbà yẹn tí ìjà yẹn fi bẹ̀rẹ̀ ṣé ìgbà tí mo sọ yìí pẹ̀lú wọn rí nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde sí táwọn ọmọ bá ń jáde tó ń bú olóyè Sunday Igboho mo sọ fáwọn ọ̀rẹ́ mi kan mo níyà mo lọ́mọdé tó bẹ̀rẹ̀ tó ń wò di àgbàlagbà ọmọdé kan wà lẹ́yìn òun náà tó máa wò di òun náà Sunday Igboho mi ìdẹ̀rù bó tọ́jà ibà mi ò rí ibi tó ti tọ́jà ibà tó kágbéyàn ti sẹ́gbẹ́ kan àwa tún bẹ̀rẹ̀ Yorùbá nation mo ti wà ń lóyìnbó ńgbà yẹn Germany ni mo wà ṣé ìgbà tí mo sọ yẹn so ọdún bẹ̀rẹ̀ Yorùbá nation àwa dá man kan wà ní UK wọ́n pè ní Adé Thomas ó ní channel kan gbà yẹn ta fi bẹ̀rẹ̀ Yorùbá nation yẹn àti Akọgun ó yẹ lè máa gbọ́ Akọgun wọ́n wà ní UK so heritage ni orí ètò tó ń gbé ibà wá tàbí wá sọ̀rọ̀ ní bá wá ní kàṣẹ́ra wa lẹ́yọ̀ ńgbà yẹn Ìgbòho tí ìjọ ìníwá bẹ́ẹ̀ dàbí alára o nǹkan kan ló ṣẹlẹ̀ àwa la fa Ìgbòho sí Yorùbá nation o ṣé nǹkan tí mo sọ yé yín nígbà tó di tọ́rọ̀ yẹn tó fẹ́ di wàhálà tó fẹ́ di pé wọ́n ń ṣe nǹkan kan ní gbọ̀ngàn nǹkan táwọn Yorùbá nation lè gbé dání àbẹ́kílẹ̀ Yorùbá kó bàjẹ́ àjẹ́ pé nǹkan tó ti sú wa so ibà náà dẹ̀ tó ń gbà yẹn pé ẹ jẹ́ ká fúnra wa pọ̀ ká dá ẹgbẹ́ kan sílẹ̀ tó máa jẹ́ Yorùbá one voice so à ń ṣe Yorùbá one voice yẹn lórí Zoom meeting ibà wà ń bẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà ń bẹ̀ nígbà tí mo sọ yé yín but to my surprise nígbà tí Sunday Igboho ṣàwọlé tí ọ̀rọ̀ wàkílù nǹkan kan tó ṣẹlẹ̀ tí ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ní ṣáìdì ọ̀dọ̀ yẹn náà tí a ṣàpè tó lọ bẹ̀ tó fi lọ tó dé àtìgbà yẹn ni ọ̀rọ̀ yẹn ti ń dàrú díẹ̀díẹ̀ but mo wá rí nǹkan kan nínú ibà ni pé ibà máa ń sọ ọ̀rọ̀ Ìgbòho wọn ó wà ń bẹ̀ o kò sí Ìgbòho báwa ṣe ń wòrò báwọn fọ̀ọ̀sì yẹn àwọn kan lamẹ́ríkà mo lè dárúkọ wọn ní Germany all over the world la máa ń ṣe Zoom meeting yẹn pẹ̀lú ibà àwọn obìnrin náà wà ń bẹ̀ àwọn àgbàlagbà wà ń bẹ̀ tó pọ̀ but statement máa ń gbọ́ lẹ́nu bá ní pé ẹ má dá Sunday lówó olóṣèlú ló ń ṣiṣẹ́ fún kinní kan ni wọ́n máa ń lò láti fi assassinate èèyàn ni wọ́n máa ń lò láti fi mú èèyàn ni àwọn ọlọ́pàá máa ń lò kinní kan kò ní tó 5,000 lákàntì o kò ní kinní kan ní gbá mo ṣáà rí wọ́n máa ń bàjẹ́ bẹ́ẹ̀ yẹn but èmi wá wò pé kí ló lè fa gbogbo eléyìí so nǹkan tí bàdẹ̀ máa ń sọ fún àwọn ọmọ tiwọn ẹ láti kẹgbẹ́ mi o nǹkan tí bá máa ń sọ fún àwọn ọmọ wọn ni pé ìjà Yorùbá ò ṣeé gbè wọ́n sọ nínú Yorùbá wọn fọ̀ọ̀sì pé ìjà Yorùbá ò ṣeé gbè pé tó bá pa Yorùbá dáadáa pé tó bá pa wọ́n lára wọ́n á ké sáwọn ṣé nǹkan tí mo sọ yẹn níwájú Ọlọ́run àtèèyàn pé wọ́n á ké sí àwọn èmi wàá mọ mission wọn bóyá wọ́n bá ké sí wọn máa gbé Yorùbá ní condition pé nǹkan báyìí làwọn fẹ́ o iye báyìí lẹ́gbọ́dọ̀ máa fáwọn iye báyìí làwọn fẹ́ mi ò mọ̀ ẹ̀bẹ̀ tí wọ́n kàn sọ pé ìjà Yorùbá ò ṣeé gbè pé tí wọ́n bá tó bá ti ba àwọn tó yẹ kó bà wọ́n á ké sí àwọn wọ́n dẹ̀ ń fi àwọn ọmọ tí wọn lọ́kàn balẹ̀ pé nígbà tó bá wá tó bá pe àwọn gbogbo yín lè máa gbádùn gbogbo yín lè máa ṣe gbá ìyẹn ló fi fà táwọn ọmọ wọn fi jáde ń ṣe táwa fi ń pa wọn pé Sunday Igboho bà plan àwọn jẹ́ ìṣe pé Sunday Igboho bá gbọ́dọ̀ tẹ̀wọ́n o. ok ṣé nǹkan tó àwọn dúró de àwọn Yorùbá àgbàgbà Yorùbá tí kìnìyàn bá ti débi tó yẹ kó dé wọ́n ti pa kúkúrú láti pa gúgùn wọ́n lọ bá ìbàjọ́ ẹ ṣàánú wọn tó ti bá wá gbé wọn ní kọ̀díṣọ̀ tó ń wọ̀ bóyá ẹlòmíye báyìí wá ní bóyá nǹkan báyìí lè òun gbọ́dọ̀ máa ṣe kan báyìí ni so ìyẹn ni wọ́n sọ fún wọn táwọn náà dẹ̀ dúró pé àwọn ti fẹ́ débi tó yẹ kó dé wọ́n á pe àwọn tó bá ti pe àwọn so òun ní ìlara yẹn pé Sunday Igboho rà pé ó fẹ́ ba iṣẹ́ jẹ́ fáwọn so òun ló fà á tó fi jáde tí gbogbo wọn fi ń ṣépè wọ́n fi ń jáde báyìí. ìṣẹ́ Sunday Igboho ṣẹ́nìtì fún wọn ó dà pé ibi táwọn fi ojú sí pé àwọn ti fẹ́ rí jẹ bóyá lára ìjọba bóyá ìjọba máa gbówó lẹ̀ bí Jonathan ṣe fún wọn contract yẹn bóyá máa pè wọ́n káwọn náà kọ mẹ́mọ̀ nǹkan tó fẹ́ wọ́n kọ fún gọ́ọ̀mẹ̀ntì ọ̀tún ilẹ̀ Yorùbá pé nǹkan báyìí làwọn fẹ́ àwọn làwọn máa ń lù báyìí àwọn làwọn máa ń lù báyìí bóyá ìyẹn ni Sunday Igboho break nǹkan tó fi ń bá Igboho jà nìyẹn kì í ṣe nǹkan míì. ẹ ṣe sà mo appreciate àwọn ọ̀rọ̀ èyí tí ó ń jáde ìbẹ́ ṣe ń bá wa tàn ìmọ́lẹ̀ sí i á tún jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn mọ ibi tí ọ̀rọ̀ náà ti wá wá nítorí ibi tí ọ̀rọ̀ yìí sáfún mi mo lérò wípé ẹ̀ ń gbọ́ ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ ni so mo appreciate nǹkan tí wọ́n sọ yìí láti jẹ́ kí àwọn èèyàn kan tí wọ́n wà nínú òkùnkùn lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti mọ ibi tí ọ̀rọ̀ náà ti ṣẹ̀ wá àti pé kí ló dé nítorí ẹ máa ń pa ọkùnrin ó dé stage kan mo ní láti máa ṣe iyèméjì wípé ṣé ọ̀rọ̀ yìí ni àbí nǹkan míì wà lẹ́yìn ọ̀rọ̀ yìí ni tó fi di wípé oníkálukú kan jáde lọ́tún lọ́sì láti wá máa tako ara wọn but pẹ̀lú ọ̀rọ̀ tí Mr. Babatunde sọ yìí ó tún jẹ́ kí ọ̀rọ̀ náà kó tún lójútùú ẹlẹ́kẹ̀ẹ́ tó sọ di mọ̀ fún gbogbo ẹ̀yin tẹ̀ láǹfààní láti máa gbọ́ wa ètò yìí a fẹ́ fi tan ìmọ́lẹ̀ a dẹ̀ fẹ́ fi yí àwọn èèyàn wípé àwọn nǹkan kan wà tó yẹ kẹ́ mọ̀ torí wípé ọ̀rọ̀ yìí àti mọ̀bí tó máa yọrí sí o nítorí àwọn èèyàn kan ṣì ń jáde fún olóyè Sunday Igboho bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan ṣì ń jáde fún Ìbà Gani Adams lórí ọ̀rọ̀ yìí so ẹlòmíì àárín méjì ló wà kò mọ̀bí tí òun fẹ́ fi sí
but látàrí ètò yìí a máa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí lẹ́yọ kọ̀ọ̀kan bí agbára wa bá ṣe kà. ṣe nípa ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí tí Ìbàdàn bá fẹ́ sọ pé àwọn fẹ́ oyè tó wà lọ́wọ́ wọn tó bá fẹ́ lu agbára ẹ̀ kò yẹ kó tó dúró de pé kí ọba pe àwọn àbí kí ìjọba pe àwọn oyè ọwọ́ wọn ò ń ṣe oyè ọmọ kékeré àbí oyè tí wọ́n wá sọ pé ẹni tó ń kàn rí ọ̀hún street pé wọ́n wá gbà kínní oyè tó jẹ́ pé tẹ bá wo Abíọ́lá kọ́lọ̀ fún ọ̀hún kẹwọn oyè náà gún wọn débi pé lọ́sùn wọnú politics pé kínní ìmọ̀ àṣẹ ó ń lọ síbi ikú oyè sọ pé sẹ́ àwọn ọmọ Yorùbá ò ní jìyà tí tó fi jáde láyé nǹkan tó ń pèlè Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn tí àwọn náà bá wò pé báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn òtẹ̀tẹ̀ fẹ́ kú àwọn òjọba ní ẹni wọ́n máa sọ pé mi kì í fẹ́ kú wọn lè jọlé ilé ìdílé wọn èyí tí olóyè Sunday Igboho ń ṣe ìtara abiyamọ ló ń ṣe wọn irú mi ò ní kíní lọ́wọ́ kí a máa jẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń jáde nínú OPC tí wọ́n ń bú ṣe nípa ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ yìí tí Ìbàdàn bá fẹ́ sọ pé àwọn fẹ́ oyè tó wà lọ́wọ́ wọn tó bá fẹ́ lu agbára ẹ̀ kò yẹ kó tó dúró de pé kí ọba pe àwọn àbí kí ìjọba pe àwọn oyè ọwọ́ wọn ò ń ṣe oyè ọmọ kékeré àbí oyè tí wọ́n wá sọ pé ẹni tó ń kàn rí ọ̀hún street pé wọ́n wá gbà kínní oyè tó jẹ́ pé tẹ bá wo Abíọ́lá kọ́lọ̀ fún ọ̀hún kẹwọn oyè náà gún wọn débi pé lọ́sùn wọnú politics pé kínní ìmọ̀ àṣẹ ó ń lọ síbi ikú oyè sọ pé sẹ́ àwọn ọmọ Yorùbá ò ní jìyà tí tó fi jáde láyé nǹkan tó ń pèlè Ààrẹ Ọ̀nà Kakanfò nìyẹn tí àwọn náà bá wò pé báyìí làwọn fẹ́ ṣe tàwọn àwọn òtẹ̀tẹ̀ fẹ́ kú àwọn òjọba ní ẹni wọ́n máa sọ pé mi kì í fẹ́ kú wọn lè jọlé ilé ìdílé wọn èyí tí olóyè Sunday Igboho ń ṣe ìtara abiyamọ ló ń ṣe wọn irú mi ò ní kíní lọ́wọ́ kí a máa jẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ gbogbo àwọn tó ń jáde nínú OPC tí wọ́n ń bú olóyè Sunday Igboho iṣẹ́ tó gbé dání gan kò yé wọn tó bá jẹ́ pé ó yé wọn ni ògbó lè kọjú ìjà sí Yorùbá kò ní oògùn ó ń fẹnu wú géètì ni ó ń fẹnu fó fẹ́ǹsì ni ẹni ò Yorùbá gbọ́dọ̀ tó máa tó kó ta máa fi tako ara wa lára fún nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nǹkan tí Sunday Igboho gbé ẹ̀mí tiẹ̀ kalẹ̀ ó gbàgbé ọmọ ó gbàgbé ìyàwó ó gbàgbé owó ó gbàgbé gbogbo nǹkan dúkìá tó ní ó ẹ̀dá àgbà máa ń gbà ó fẹ́ mi ẹ̀ takáìtì ó ń fẹ́ mi tiẹ̀ mi takáìtì káwọn ẹ̀dá ni pé èmú ń fẹ́ mi takáìtì ṣùgbọ́n kí ni ìṣẹ́ kò ní ṣẹlẹ̀ lójú ẹ̀mí mi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.